Olódùmarè ọba ọ̀run bàrẹ̀ ọba lánàá ọba lẹ́ni ọba títí ayé àìnípẹ̀kun. Mo wo fọ́nrán fídíò tí mo fẹ́ ṣàfihàn rẹ̀ yìí, mo rí pé ètò yẹn wáyé lórí prógàmù òwúrọ̀ láwà eléyìí tí ìyá wa orúkọ wọn Sápámi níyì tí wọ́n jẹ́ atọ́kùn ètò yìí. Ayé ń gbọ́ ètò yìí. Mo fẹ́ kẹ́ bá mi ṣíà fídíò yìí kó dé ọ̀dọ̀ ìyá wa atọ́kùn elétò òwúrọ̀ láwà nípa ọ̀rọ̀ tí bàbá tí wọ́n gbé wá tí mo fẹ́ fi fídíò wọn tí ayé sẹ́ndì sí mi tí mo fẹ́ fi hàn pé ohun tí bàbá náà ń sọ mo gbọ́ mo tún tún wò mo tún gbọ́ mo wá rí pé gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ pátá mo rí pé kò lórí kò láàrin kódà kò níparí. Ìṣẹ̀ṣe ẹ̀sìn ni, ìṣẹ̀ṣe ìbọ̀rìṣà ni, ìṣẹ̀ṣe gbogbo ohun tí ìṣẹ̀ṣe tó ní nínú gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà bó ṣe fi yé wa, torí pé bàbá ní ká sọ̀rọ̀ tí ń jẹ́ ìṣẹ̀ṣe kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ consonant tàbí fáwẹ̀lì o. Kí n tí ń jẹ́ consonant pẹ̀lú fáwẹ̀lì o tó dé ni tí ń jẹ́ ìṣẹ̀ṣe ti wà, ó ti ń bẹ. Ìṣẹ̀ṣe ẹ̀sìn ni. Bẹ́yìn ọ̀bá ṣe ẹ jókòó ara yín jẹ́jẹ́, ẹ má ba ẹ̀sìn jẹ́ fẹ́lẹ́sìn. Wọ́n ṣe àkórí ọ̀rọ̀ yẹn lórí pé oyè jíjẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Mi ò lérò pé tí bàbá náà lè sọ pé bóyá wọ́n lè gbá gan ní 60%, torí pé ẹni tí ó sọ̀rọ̀ ṣẹ̀ṣe dáadáa tó sì fẹ́ sọ̀rọ̀ tí ń jẹ́ oyè jíjẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ó túmọ̀ sí pé ibi tálàyé wọn kù sí ọ̀pọ̀. Bí a bá fẹ́ sọ̀rọ̀ pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ìrìn àjò wa nílẹ̀ Yorùbá wa, ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ẹnu tàbí èròǹgbà tiwa nìkan. Kó má jẹ́ pé lórí èrò tiwa nìkan láì fi èrò tí ẹlòmíì ṣe la máa fi sọ̀rọ̀. Ìṣẹ̀ṣe ẹ̀sìn ni o. Ìṣẹ̀ṣe máa lẹ̀sìn mi, òun lẹ̀sìn tó dára, ìwà mímọ́, ìwà rere, àtòhun tá lè ṣe. Ohun tí Ifá sọ ni pé káwa má ṣe hùwà ibi, torí lọ́jọ́ tí kú bá dé a máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Adúpẹ́ f'Olódùmarè lẹ́ẹ̀kan sí mo jẹ́ kó yé wa pé n tí ń jẹ́ ìṣẹ̀ṣe ẹ̀sìn ni, n tí ń jẹ́ ìṣẹ̀ṣe ìbọ̀rìṣà ni. Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa lójú Ògún dá lọ́wọ́ ọ̀tún àwọn ẹni lọ́wọ́ òsì Ògún dá wọ̀n rí. Òkú súnàrẹ́ nàrí ọ̀sàsúlẹ̀ gbẹlẹ̀ gbogbo wọn bá ti wà ká gbé lọ. Ara kúlú ẹni fọṣọ lórí yangi àbá tó gbé lọ́nà olúwo míì. Ó máa dífá fún ṣẹ̀ṣe eléyìí tí í ṣe olórí orò láyé. Orò ṣíṣe bóyá ká sọ̀rọ̀ lórí a sì máa yàn lórí tí ń jẹ́ orò ṣíṣe. Orò ṣíṣe yàtọ̀ fún tí ń jẹ́ òrìṣà orò. A tún ní àwọn tí ó jẹ́ orò ṣíṣe tó jẹ́ pé orò ìdílé ń bẹ, orò ìlú ń bẹ, ẹnì kọ̀ọ̀kan náà sì lóró tiẹ̀, wọ́n á sì máa sọ̀rọ̀ fún yàn. A dífá fún ìṣẹ̀ṣe tí í so lórí orò láyé. A kì fún ṣẹ̀ṣe, a bù fún ṣẹ̀ṣe tí í so lórí orò lóde tọ̀run. Bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ni, ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ni, ìkin ẹni ìṣẹ̀ṣe ẹni ni, orí ẹni ìṣẹ̀ṣe ẹni ni. Ṣé a kì í bọrí bàbá? Ṣé bá máa ń bọrí bàbá? A máa ń bọrí ìyá, a máa ń bọ ìkin ẹni, a sì máa ń bọ orí ẹni. Bí bàbá bá dàgbà tó bá tún rí ibi tí àgbà rè, a máa tún bọ ìpọ̀rí bàbá yẹn, a máa tún bọ orí bàbá wọn. Ìṣẹ̀ṣe ìbọ̀rìṣà ni. Ẹ má jẹ́ ká máa fi èrò tí ọkàn tiwa nìkan ká máa fi sọ̀rọ̀. Ọ̀rọ̀ ìṣẹ̀ṣe bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ consonant àti fáwẹ̀lì o. Kínní kan ìṣẹ̀ǹbáyé, ìṣẹ̀ǹbára, ìṣẹ̀ǹkúdì, no rárá, ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ò rí bẹ́ẹ̀. Kò sí gbogbo ènìyàn tí ó bá sọ̀rọ̀ tí ń jẹ́ ìṣẹ̀ṣe láyé bí ó bá ti lọ sínú odù fáyẹn, ọ̀rọ̀ àlàyé yẹn ò tí ì pé ọkọ ni. Bá a ṣe kéré lọ́jọ́ orí tó ẹ rí pé tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń sọ ká ní ìtàn ìlú, ìtàn àdúgbò, ìtàn orísun, ìtàn àárín, ìtàn ìparí là á bá fi gbogbo ọdún ayé sọ. Ọ̀gọ̀rọ̀ ayé ni ó ti jáde pé gbẹnu ẹ sọ̀hún, èyí tó ń sọ̀hún kì í sọ̀rọ̀, èyí tó ń sọ̀hún kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá à ń sọ tí ò fi sí ẹni tó lè jáde tí ó sọ pé lágbájá tí ń sọ irọ́ ni, ẹni pé Ifá la kọ́, ìmísí ni, ọ̀rọ̀ Ọlọ́run ni. Eléyìí tá a fi rán Ọ̀rúnmìlà, àwa àròlé rẹ̀ náà ni. Tí wọ́n bá ní àròlé Ọlọ́run, àwa tá à ń jẹ́ àròlé Ọlọ́run rè, babaláwo làròlé Ọlọ́run. Babaláwo làròlé Ọlọ́run. Ẹni tó bá jẹ́ ẹrú ò lè pera rẹ̀ láròlé Ọlọ́run, ẹrú ò lè járòlé. Torí tá a bá ní ká kà lójú ẹrú, inú ẹrú ó bàjẹ́ ni. Mo wo gbogbo ọ̀rọ̀ yìí mo rí pé ọ̀rọ̀ yìí ò lórí. Bẹ́ẹ̀ sì ni kò láàrin, kò nídìí. Ẹ wo fọ́nrán fídíò ọ̀hún. Ìṣẹ̀ṣe làgbà bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kí ni ìṣẹ̀ṣe?
fún gbogbo ọmọ kóòtù òjíire ládé lóyè ẹ gbọ́ àgbọ́yé ìṣẹ̀ṣe kìí ṣe ẹ̀sìn, ìṣẹ̀ṣe kìí ṣe ìbọ̀rìṣà. ṣe rí gbólóhùn ìṣẹ̀ṣe ọ̀rọ̀ méjì ló kó sínú. bàbá kọ ẹ apá àròjẹ lókè tó túmọ̀ sí pé a ti sọ ọ̀rọ̀ kan nù, a wá kọ ìṣẹ̀ṣe. ọ̀rọ̀ tá a torí ẹ̀ pàròjẹ ló sọnù níbẹ̀. ìṣe ṣe rí ìṣẹ̀ wọ́n gé e kúrú ni. ìṣẹ̀ǹbáyé, ìpilẹ̀ṣẹ̀, àtètèkọ́ṣe, ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ìgbà ìwáṣẹ̀ ló kóra wọn jọ sínú ìṣẹ̀. ìṣẹ̀ǹbáyé báwo là á ṣe é ṣe ní ìṣẹ̀ǹbáyé là ń pè ní ìṣẹ̀ṣe. fídíò ilẹ̀ ti wò yìí, gbogbo ohun tí bàbá yìí ń sọ níbo ni wọ́n ti rí? ṣé wọ́n gbọ́ látẹnudẹ́nu ni àbí wọ́n ṣe fún wọn lálàyé? bí a bá fẹ́ ṣàlàyé pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe, a ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ pẹ̀lú ìròrí tiwa. tó bá jẹ́ pé babaláwo gangan ní bá ń sọ yìí, ó ní èpè tí Ọ̀rúnmìlà fi ṣẹ́, ó léègùn tí ń bẹ lórí ìrìn àjò ẹni tí bá ń sọ bẹ́ẹ̀. Ifá ní olòlò níkun erin, olòlò níkun ẹfọ̀n, bí olòlò kì í tán níkun ara gan, adífáfọ̀rún lò pìtàn, bàbá ni ó jì sí akápò lọ́rùn. ǹjẹ́ olòlò ògbóhùn mi ni, olòlò ògbóhùn mi ni, ohun tẹ́mi fà wíla akápò ń fọ̀. ní tí fáwọn sọ ilẹ̀ ń wí o. olòlò ògbóhùn mi ni, akápò mẹ́sùrú fi ń pẹ́ sùúrù. olòlò ògbóhùn mi ni, ohun tẹ́mi fà wíla akápò ń fọ̀. olòlò ògbóhùn mi ni, akápò mẹ́sùrù ìfi ń pẹ́ sùúrù. olòlò ògbóhùn mi ni, ohun tẹ́mi fà wí ńlá akápò ń fọ̀. olòlò ògbóhùn mi ni. nípa bẹ́ẹ̀, bí bàbá ìbí bá ń ṣàlàyé tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe tí wọ́n dẹ̀ rí ẹ̀rí fi múlẹ̀ tí wọ́n kàn sọ pé ayọ̀ ní ti ń jẹ́ ìṣẹ̀ṣe, ayọ̀ ikú ń bẹ, ayọ̀ kankan bẹ́ẹ̀ ní fi ń jẹ́ ìṣẹ̀ṣe, kìí ṣe àforírò ohun tó lákọọ́lẹ̀ ni. tẹ́yìn bá wá sọ pé ọ̀la kọ sílẹ̀, àkọsínú ìwé lẹ̀ ń béèrè nípa rẹ̀, ní ti ń jẹ́fá ọlákọọ́lẹ̀ ilẹ̀ làkọ́tẹ̀ ká tó tẹ ọpọ́n. ọ̀rọ̀ Yorùbá lákọọ́lẹ̀ o, tó bá rújú nú ìta àkọsílẹ̀ láti lọ rè mú jáde, ọlákọsílẹ̀ o. ohun tí ọba yé ni kò má gbà dà. ìṣẹ̀ṣe ẹ̀sìn ni, bíbá àṣẹ ọba ṣe kí ni bá àlàfẹ́ lá kò bàjẹ́. òun ló jẹ́ kárí nǹkan débá tó ní kálukú wá fi ń sọ̀rọ̀ wa do ní ìṣẹ̀ṣe lẹ́nu. orúkọ tí ń jẹ́ ìṣẹ̀ṣe yìí pé à ń lò nínú ìṣẹ̀ṣe gangan kì í tó ọdún 15. ọ̀gọ̀rọ̀ orúkọ lóníkálukú ń jẹ́ lóríṣiríṣi kó tó di pé wọ́n lọ rè wọnú fá láti lọ rè mórúkọ ń jáde pé àtúnṣe láti dé báyìí o. àwa là ń jẹ́ lẹ́sìn ìbílẹ̀, àwa là ń jẹ́ lẹ́sìn àbáláyé, àwa là ń jẹ́ traditional, àwa là ń jẹ́ kinní kan rárá. gbogbo orúkọ tá à ń sọ yìí à ń jẹ́ ni kò gbé wa fún bèbí odò, kò gbé wa rìnrìn àjò, kò gbé wa débì kan. tíjọba bá sọ pé kó ní kálukú wá ṣèforúkọ sílẹ̀, bẹ́ẹ̀ lọ́nà bá ti kọ ẹ̀sìn ìbílẹ̀, èèyàn 10 dùn á wà máa bí ẹnì kọ̀ọ̀kan léèrè pé what's your religion? ìbílẹ̀. what's your religion? traditional. what's your religion? oníkálukú ọmọ dárúkọ lóríṣiríṣi. rárá, ìṣẹ̀ṣe is our religion. ìní orúkọ tí gbogbo ohun tí ń jẹ́ ilé ayé pátá wọ́n lè pè é tọ́jẹ́ pé kò ní ní wọn lára. ǹjẹ́ wá sọ pé ẹlẹ́sìn àbáláyé, ṣé n tí ń jẹ́ àbáláyé yẹn ṣe òyìnbó lè pè é kó sọ pé ẹlẹ́sìn àbáláyé lòun? rárá, kò gbé wa débì kan. traditional, rárá, dandan kọ́ ni ká jẹ́ orúkọ òyìnbó kó tó di pa sọ fáyé pé ṣé fẹ́ òforúkọ ọ̀lẹ̀ fún atámọ̀ jẹ́ ni. orúkọ tí Ọ̀rúnmìlà filẹ̀ fún wa pé a máa jẹ́ nítorí pé ó ti mọ àná, ó ti mọ ìní, ó tún mọ bọ́ọ̀lù ó ṣe rí ní lórúkọ ìṣẹ̀ṣe yẹn. a gbọ́dọ̀ jẹ́ kórúkọ yẹn ó bàjẹ́. bí bá ń ti ẹ̀yin lójú pé ìjẹ́ ìbọrìṣà, ìjẹ́ olórìṣà ń ti ẹ̀yin lójú pé ẹ̀ lè jẹ́ gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjíire, dandan kọ́. ẹlẹ́yẹlẹ̀yẹyẹ ara òye ọmọ òtòṣìlẹ̀ gan, ara tó yẹ fún òye olùmú gbogbo ẹ̀ lọ bá wa lára mu. gbogbo ń tẹ́ ẹ bá pè wá níwọ̀nba àgbà tí ẹ bá ti ṣe apànìyàn, tí ẹ ṣe òbílẹ̀jẹ́, tí ẹ ṣe ẹni aburú, gbogbo orúkọ yẹn lọ bá wa lára mu. ìṣẹ̀ṣe ìlẹ̀sìn wa, léyìí tó túmọ̀ sí pé láti àkókò ìlọ gangan tàbí láti gbà sẹ́yìn, bọ́ ọ bá lọ sí rẹ́jísẹ̀ kan lọ́dọ̀ ìjọba ní ààyè ibi tí religion wà, ohun tá a kọ síbẹ̀ ní ìṣẹ̀ṣe, religion, ìṣẹ̀ṣe. so tí ó bá jẹ́ pé ní ìlú òyìnbó ní god láti sọ pé ìṣẹ̀ṣe is my religion. ní Arab, nílẹ̀ Lárúbáwá, nígbà tí ìṣẹ̀ṣe náà bá wá tún gbilẹ̀ ń bẹ̀, bó tẹ̀yẹ̀ pọ́n náà bẹ́ẹ̀ kò tí ì tún gbilẹ̀ tó bá ṣe fẹ́ ni, àwọn náà wà máa tún sọ pé ìṣẹ̀ṣe àdínì ìlú yóò máa túmọ̀ sí ẹ̀sìn ìṣẹ̀ṣe lọ́dọ̀ tiwọn náà. orúkọ eléyìí tí gbogbo ohun ti ń jẹ́ èdè tí wọ́n lè pè ní ìní orúkọ ìṣẹ̀ṣe yẹn. Ọ̀rúnmìlà ti ní ilẹ̀ fún wa, kì í ṣe àforírò, kì í ṣe pàwọ́ la forírò, kì í ṣe pa amúlórí, kì í ṣèrú ọkàn tiwa.
kì í ṣe àdáadáalẹ̀. Bẹ́ẹ̀ sì ni gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe bó ti jẹ́sìn, mo ti ṣe program ọ̀hún tipẹ́tipẹ́ bàbá ti lórí ọ̀fẹ́ àti lọ́ọ̀rẹ́ wò ìkànnà bàbá wa tí wọ́n jẹ́ bàbá wa ní ìlú Òṣogbo. Bàbá yìí òun ni ẹni tí Ọ̀rúnmìlà tó gbé ìrìn àjò tó ní lọ́ọ̀rẹ́ sọ fún àwọn ènìyàn lẹ́yìn bí ọdún bíi 5 tí bàbá náà tí Ọ̀rúnmìlà ti gbé ìrìn àjò ó sì padà dé. Ó ní Ọ̀rúnmìlà ló rán òun níṣẹ́. Bàbá wa Òrìṣàsọ̀nà ó ní Ọ̀rúnmìlà ní ká lọ́ọ̀rẹ́ kó ara wa jọ, àtọlọ́bàtálá, àtológún, àtoníṣàngó, àtọlọ́ya, àtọlọ́sùn àti babaláwo, ká kó ara wa jọ, ká ní ìrẹ́pọ̀, ká ní ìṣepọ̀, ká máa ṣe ìjọsìn. Àwọn ọ̀nà àkọ́kọ́ tó fààyè ìjọsìn tó fi lélẹ̀ nìyẹn. Ìyẹn ló wá fa sábàbí eléyìí tí wọ́n fi kọ́ eléyìí tí í ṣe ilé ìjùbà àgbáyé tí ń bẹ lókè Ìtàtìsẹ̀, ìyẹn lókè Òkè Ìtàṣẹ̀, ìyẹn nílùú Ilé-Ifẹ̀. Ayé ló dáwọ́ jọ kọ́, kì í ṣe ará Afẹ̀ nìkan. Ọlẹ́ni ọkọ̀ fowó lẹ̀, ó sì láwòkọ́ṣe tí wọ́n wò tí wọ́n fi lọ rí kọ́ ilé náà lọ́dún náà. Nípa eléyìí, ìkóra wa jọ láti máa ṣe ẹ̀sìn kì í ṣe àdáadáalẹ̀ tàbí ìròrí ẹnìkan. Àti rápa ìrìn àjò tọ́ba wá di lẹ́nìí tàbá wá ń sọ pé ìṣẹ̀ṣe ṣẹ̀sìn kì í ṣẹ̀sìn, níbo láti máa kóra wa jọ. Kọ́mọ̀ jẹ́ pé lọ́jọ́ tí ní àjò pínpín nǹkan bá dé láṣẹ máa sọ pé ẹja kóra wa jọ báyìí. A ní láti tẹ́nílẹ̀ kó oorun ó tó kun ni. A ní láti pè búlẹ̀ dìgbà òjò kálíbà ṣe ró nǹkan gbè. Pàápàá jùlọ àwa tá a ṣẹ̀ ń dé sínú ìṣẹ̀ṣe, bàbá fẹ́ bọ́ sọ́wọ́ àwọn ènìyàn, ẹja mọ́wọ́ ẹni tá a bọ̀ sí. Sẹ́ni tá a fẹ́ bọ́ sọ́wọ́ rẹ̀, sẹ́ni tó jẹ́ lẹ́kọ̀ọ́ ni. Kí wọ́n má sì wá darí. Ìṣẹ̀ṣe is a way of life. Yeah, it's true. But nínú way of life yẹn náà láti máa ṣèjọ́sìn yẹn gẹ́gẹ́ bí Ifá bó ṣe fi yé wa, ìfìdímúlẹ̀ rẹ̀ ń bẹ nínú Ifá. Dandan ni ká sìn ká má bàa padà sìn bí ọmọ eku. Dandan ni ká sìn ká má bàa padà sìn bí ọmọ ẹja. Dandan ni ká sìn ká má bàa padà sìn bí ọmọ ẹran. Ẹ má jẹ́ àfìrò rí, ẹ má jẹ́ ká fi ro gbogbo ohun tá a bá fẹ́ ṣe lálàyé, pàápàá jùlọ gbogbo ohun tó bá fi ní ṣe pẹ̀lú kóòtù òjìire. Nítorí pé ìní ó pilẹ̀ bọ́ọ̀lù àwọn ti jẹ́. Bàbá wa rírú ọ̀rọ̀ báyìí tá a bá sọ̀rọ̀ lórí ẹ̀ ó kù díẹ̀ káàtó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo, àwọn bàbá wa lákàìmọye ni wọ́n ti sọ lórí tí ń jẹ́ ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe ńlẹ̀sìn mi, òun lẹ̀sìn tó dára, ìwà mímọ́, ìwà rere, àtòhun tá lè ṣe. Ohun tí Ifá sọ ni pé káwa má ṣe hùwà ibi, torí lọ́jọ́ tí kú bá dé a máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Àtúwàbà fún tèmi tiwa àti tẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Ire o.